Ẹ̀yin èèyàn ilé èwo lẹ ṣe, ṣé àlàáfíà ni ẹwà gbogbo lé ń kọ́? Ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo ilé ń kọ́? A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ọ̀sẹ̀ tuntun àti oṣù tuntun. Happy new month to you all. Oṣù yìí, oṣù ayọ̀ ló máa jẹ́ fẹ́mi àti yín o. Àti wọ oṣù April báyìí. Ìdùnnú, ayọ̀, àlàáfíà ló máa jẹ́ fún wa ní orúkọ Jésù. Wọ́n á gbàdúrà wa o. Ẹ kú múra ọdún o. A bá wa láyé, a bá wa láyé ara. Èyí tún lágbára, èyí tá tún gbọ́, èyí tún lágbára o. Èyí tá tún gbọ́ yìí ó tún lágbára. Ẹ̀yin èèyàn lé. Ọ̀rọ̀ àǹtí wa èyí ó lágbára. Wọ́n ní ìyá àgbà nínú palace. Gbogbo wa la mọ ìyá àgbà tí máa ń sọ story wọn ní àìmọye ìgbà. Màmá yìí ti wà ní inú palace bàbá wẹ̀rin ńlá. Wọ́n dẹ̀ dàgbà, àgbàlagbà ni wọ́n. In fact, bí a ṣe gbọ́ wọn ní ojú inú ni wọ́n ní. Ó yẹ kó yé yín nǹkan tí mo mean. So, a ti máa ń sọ ọ̀rọ̀ màmá yìí tipẹ́ nítorí pé wọ́n ní màmá yìí nífẹ̀ẹ́ Queen Naomi gan. Wípé kì í ṣe ìfẹ́ kékeré ni wọ́n ní sí Queen Naomi. Wọ́n ní màmá, wọ́n ní wọ́n pe bàbá wẹ̀rin ńlá wípé kí ló dé tí kábíyèsí tí wọ́n lọ fẹ́ àǹtí Wahé wá sí inú ààfin yẹn. Ẹ̀yin èèyàn lé, ẹ mọ̀ pé ojú àgbà tó jìn, nǹkan tó ti rí ló jẹ́ kó jìn o. Nǹkan tí ojú àgbà dẹ̀ rí ojú àwa yìí, a rí nǹkan kan rárá. Wípé nítorí etí àwọn ti kún pẹ̀lú gbogbo nǹkan tán ní àǹtí wa ṣe. Ẹ̀yin náà mọ̀ wípé gbogbo àwọn ọ̀rọ̀ tá a gbọ́ nípa nǹkan tí àǹtí wa ń ṣe nínú palace yẹn, wọ́n ní ó ti pọ̀ jù. So, wọ́n dẹ̀ sọ pé kí wọ́n búra. Ìgbà yẹn ni gbogbo àṣírí yìí ń jáde tí àǹtí wa sọ̀rọ̀ yẹ̀pẹ̀ tí wọ́n lọ bù. Lẹ́yìn yẹn ni àǹtí wa tún sọ̀rọ̀ ń pa gbogbo property kábíyèsí tí wọ́n ń fún Tádéníkáwò tó jẹ́ pé orúkọ Tádéníkáwò ni wọ́n ń kọ sí. Then, gbogbo àwọn nǹkan tí àǹtí wa ṣe yìí, wọ́n ní nǹkan tó lágbára ni. Wọ́n ní màmá àgbà ní kí ló dé tí kábíyèsí tí wọ́n fi ojú tí wọ́n wo gbogbo nǹkan tí àǹtí wa ń ṣe yìí tí wọ́n dẹ̀ gbé ìgbésẹ̀ lé lórí. Wípé nítorí àwọn fẹ́ kí kábíyèsí kí wọ́n gbó kí wọ́n tọ́ o. Àwọn ò dẹ̀ fẹ́ kí nǹkan kan ṣe bàbá wẹ̀rin ńlá. Wípé ìtorí ẹ̀ kábíyèsí ní láti tètè gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ àǹtí wa yìí. Wípé kán tètè gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ àǹtí wa yìí. Wípé kán má fi ojú lásán wo ọ̀rọ̀ yẹn. Wípé nítorí ọwọ́ tí àǹtí wa yìí ń gbé kì í ṣe ọwọ́ tó dáa rárá. Allegedly nǹkan tá a gbọ́ ni o, ẹ̀yin èèyàn lé. Ẹ dẹ̀ mọ̀ pé màmá yìí sí àní wọn. Wọ́n ní gbogbo nǹkan tán bá sọ báyìí, authentic ni o. Wọ́n ní gbogbo nǹkan tí wọ́n bá sọ, wọ́n ní rí bẹ́ẹ̀ ni. Wọ́n náà dẹ̀ máa ń ríran. So, a mọ reason tí ìyá àgbà tó fi sọ ọ̀rọ̀ tí wọ́n sọ yìí. Ṣùgbọ́n wọ́n ní wọ́n bá kábíyèsí sọ̀rọ̀ wípé kí kábíyèsí tètè gbé ìgbésẹ̀. Ṣé ẹ mọ̀ pé the last one tí wọ́n ní àǹtí wa ṣe, wọ́n ní kábíyèsí ní wípé àwọn ò tiẹ̀ care nǹkan tí ẹjọ́ tán bá dá fún àǹtí wa mọ́. Wípé nítorí ọ̀rọ̀ yẹn ó rí bákan lára bàbá wẹ̀rin ńlá. Nǹkan tá a gbọ́ nìyẹn ẹ̀yin ará ilé. So, bí a ṣe gbọ́ ẹ̀yin ará ilé, wọ́n ní ìyá àgbà ní kí kábíyèsí yọ̀ǹda àǹtí Wahé àti àǹtí Wahem. Wípé nítorí àwọn méjèèjì yẹn, wọ́n ní nǹkan ni wọ́n nínú palace. Wọ́n ní ibi tí kábíyèsí ò mọ̀ wípé ẹsẹ̀ wọn gùn dé. Wọ́n lẹ́sẹ̀ wọn gùn jù bẹ́ẹ̀ lọ allegedly. Bá ṣe gbọ́ ẹ̀yin èèyàn lé. So, àfi kí Ọlọ́run Elédùmarè kó máa wà pẹ̀lú bàbá wẹ̀rin ńlá, kó fún wọn ní ọgbọ́n àti òye láti fi yanjú ọ̀rọ̀ yìí. Ẹ mọ̀ pé látijọ́ yìí náà àǹtí Wahem Èkó ló wà
tán bá ní nǹkan ṣe ló máa ń wá sí inú ààfin. In fact mo gbọ́ gan pé Ìdí tó lọ fún ọdún àwọn Mùsùlùmí, wọ́n ní ṣe ló lọ ń jà níbẹ̀. Wọ́n ló ń du ààyè. Bóyá lóòótọ́ ni bírọ́ ni a mọ̀, nǹkan tá a gbọ́ ni. Ṣùgbọ́n ṣé ẹ rí ìwà kò lè fi oníwà sílẹ̀ rárá. Ẹ wo irú èyí tá a sọ pé ó lọ bá Queen Naomi náà ní Governor's Lodge tó lọ ń sọ fún Queen Naomi, òun yọ̀ǹda kábíyèsí fún ẹ o, òun yọ̀ǹda kábíyèsí fún ẹ o. Bí ìgbà tó yẹ pé Queen Naomi ló ní kó má jókòó sínú palace. Ṣé bí ẹlẹ́fẹ́ palace ni Queen Naomi dẹ̀ yọ̀ǹda palace fún yín? Àtìgbà tí gbogbo yín ti wọnú palace yẹn ẹ ní ìfọ̀kànbalẹ̀. Ẹ ní ìfọ̀kànbalẹ̀ rárá ni. Ọmọbìnrin yìí ogun ló ń jà ní gbogbo ìgbà. Torí ẹ ni Queen Naomi fi yọ̀ǹda palace fún yín pé okay tó bá jẹ́ nítorí palace lẹ fẹ́ máa jagun, ẹ jẹ́ kí n ra lọ jókòó sí ibi tọ́kọ mi bá ní kí n jókòó sí. Ibi tọ́kọ wọn ní kán jókòó sí náà wà. Wọn wá bá yín bí tẹ́ ẹ wà náà. But still yet, ẹ̀yin lẹ máa fíràn. Ẹ̀yin lẹ máa wá wàhálà kiri. So wọ́n ní ìyá àgbà ní kí kábíyèsí ro ọ̀rọ̀ táwọn ń bá wọn sọ dáadáa o. Pé nítorí nǹkan tí àǹtí wa tó ṣe nínú ààfin yẹn, pé kì í ṣe nǹkan kékeré, pé tó hàn sí kábíyèsí ni o. Pé àìmọye nǹkan ni àǹtí wa ti ṣe tó yẹ pé kó hàn sí bàbá werin ńlá. Ṣé ẹ mọ̀ pé àtìgbà tí ìyá onífá tó ti sọ pé wọ́n gbọdọ̀ búra, àtìgbà yẹn ni wọ́n ti ń sọ gbogbo nǹkan tán ṣe torí wọ́n ní oríṣiríṣi nǹkan tó ṣẹlẹ̀ sí àǹtí wa yìí ó bá lójijì. Ẹ ṣáà rántí gist tá a sọ fún yín pé tán bá fẹ́ sọ̀rọ̀ ẹ̀jẹ̀ ń jáde lẹ́nu wọn. Bẹ́ẹ̀ ni. Ìgbà tí wọ́n tó jẹ́wọ́ ni tán dẹ̀ lọ ṣe cleansing fún wọn ni gbogbo nǹkan tó ń ṣe wọ́n tó stop. Ṣùgbọ́n ara ìjẹ́wọ́ yìí náà ná fi sọ nǹkan tán ṣe pé àwọn lọ bu yẹ̀pẹ̀. Ìyá àgbà ní ìwà tán wù yẹn ó ti pọ̀ jù. Pé kábíyèsí ò gbọdọ̀ dákẹ́ lórí ọ̀rọ̀ yẹn rárá. Pé tí kábíyèsí bá lọ gbàgbé ọ̀rọ̀ yẹn just like that, pé kò da. Ẹ̀yin èèyàn lè nǹkan tá a gbọ́ nípa àǹtí wa yìí àti ìyá àgbà nìyẹn. So ẹ̀yin èèyàn lé wọ́n ní àǹtí wa wọ́n nínú ẹ̀ ò dùn rárá pé owú ó kún gbogbo ọkàn ẹ̀ ni lórí ọ̀rọ̀ Queen Naomi nítorí ọ̀rọ̀ Queen Naomi ó jẹ́ ìbànújẹ́ fún wọn. Wọn ò mọ ọ̀nà tán lè gbé gbà mọ́. Gbogbo agbára náà ti sà, ṣùgbọ́n agbára ti pìn. Nítorí pé wọn ò mọ ọ̀nà tán lè gbé gbà mọ́. Gbogbo ibi tán bá yí sí A, àṣírí ń tú. Bọ́ yí sí B, àṣírí ń tú. So ìyá onífá wọ́n really try gan fún Queen Naomi àti bàbá werin ńlá o. Ọlọ́run Elédùmarè dẹ̀ ló fún wọn ṣe nítorí pé tí gbogbo nǹkan tá à ń ṣe náà àdúrà Ọlọ́run ni. Tọ́lọ́run ò bá fi àmì sí kò lè ṣe. So ìtorí ẹ̀ ni màmá onífá ló fi bá Queen Naomi yọ̀ lórí gbogbo ìgbésẹ̀ àwọn sisi wa gbogbo yìí tó jẹ́ pé pàbó ni ọ̀rọ̀ wọn ń já sí. So a mọ ìgbésẹ̀ tí bàbá werin ńlá máa gbé lórí ọ̀rọ̀ àǹtí wa yìí bí ìyá onífá ṣe advice wọn. So àwọn gist tá a gbọ́ ní ìta ní ká wá fi tó ẹ̀yin èèyàn wa létí. Tá bá tún gbọ́ update a máa mú wá fún yín. Bí mo ṣe máa ń sọ allegedly, mi ì bá bàbá werin ńlá, mi ì bá wọn gbé inú ààfin o, nǹkan tá a gbọ́ la wá torchlight sí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi ní ilé lóko àti lẹ́yìn odi. Ọlọ́run Elédùmarè ọba láàánú á ṣàánú fún gbogbo wa o. Gbogbo àdáwọ́lé wa á máa yọrí sí rere o. Àní tọrọ jẹ, àní tọrọ mu. Ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe wá ṣe o. Ẹ bá mi fún fídíò yìí ní thumbs up o. Kẹ́ dẹ̀ bá mi share, kẹ́ like, kẹ́ subscribe. Orúkọ mi ni Mashola Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. A dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Ó ṣe pàtàkì fún channel wa. Òkè òkè ni ọlá gbogbo yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Mo ti post gbogbo àwọn orúkọ àwọn tí a pè fún prize giveaway. Lẹ́yìn April yìí, a tún máa ṣe míì ní
after 3 months kẹ́ ẹ máa gbáradì. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist. Love you all.